olóyè Sunday Igboho òòṣà ọmọ Adéyẹmọ òòṣà tí ń bẹ nínú ilé tí ń bara rẹ̀ lẹ́rù. Igboho mọ̀rẹ́ níyàn ọmọ alágbàdo òde ọmọ atapẹ́tẹ́ inú omi ọmọ gegele lódò sànyà aládìkú o àdìkú mo níyọ̀ mo jàsán mo lépo nílé mo jẹ lání funfun ní funfun bàbá yín ní pakún tí fikún tọrọ fálágbe wọn àfòdù ọ̀yà tọrọ fọlórí láwẹ̀ òtàn koríko tanyan rìn fún dàn-ìdàn lọ́jọ́ ogun lè láàánìrìn ọmọ tó le kokoko bí ọ̀tá iṣẹ́ tá a fi rán ẹyẹ gúnugún ẹyẹ olóńgò lè jẹ́ iṣẹ́ ọ̀hún o. olóyè Sunday Igboho ìṣẹ̀lẹ̀ ìkọlù ìṣekúpa àwọn ẹ̀yà Yorùbá ó ń fojoojúmọ́ peléke sí i. Please help us all. The children are here, they are crying so that we will not waste our life. Please help us all. olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ Igboho òòṣà Elédùmarè ló fi yín kẹwàá nílẹ̀ Yorùbá. ẹ má wòran ìjọba ìbílẹ̀ Oríire tí àwọn amòòkùnṣèkà tí wọ́n ti ṣe ìkọlù tí wọ́n jẹ́ àwọn akẹ́kọ̀ọ́ gbé tí wọ́n sì tún ṣe ikú pa àwọn olùkọ́. wọ́n dún ọ̀gbẹ́ni Michael bí ẹran àgbò kò jìnnà sí ìjọba ìbílẹ̀ Ọlọ́runṣògo. lẹ́yìn ìjọba ìbílẹ̀ Ọlọ́runṣògo ìjọba ìbílẹ̀ Oore ló pé ló kàn nílùú Ìgbòho. sódìgbà tí wọ́n bá pa gbogbo ẹ̀yà Yorùbá tán ni olóyè Sunday Igboho ẹ yájú sọ̀rọ̀ yìí o òòṣà òkè ló ti ń kí yín lẹ́yìn ẹni afẹ́rùpẹ̀dákọ́. bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ìgbésẹ̀ kíákíá ni ọ̀rọ̀ yìí kàn o. òjò tó ń pàkin ọ̀rẹ́ gbogbo ọ̀rẹ́ lè jí ń pa. ẹ bá wa ṣí ẹ fídíò yìí kó dé ọ̀dọ̀ olóyè Sunday Igboho òòṣà.